Allah 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 Allah. Kò sẹ́ni tí ẹnu ẹ̀ gbà láti sọ pé òun fẹ́ dá ọba kúnlẹ̀ tó bá wọn ọba ní kó kúnlẹ̀ fẹ́ni tó bá wọn. Kò wá sẹ́nìkan tá a rí tó bá kúnlẹ̀ fún tó yẹ pé ẹnìyẹn ló sọ pé kúnlẹ̀ fún mi. Òun ló mọ tó gbé òun tóun fi kúnlẹ̀. Ẹnìyẹn sọ̀kalẹ̀ kúrò nípò ọba nígbà yẹn. Ó sọ̀kalẹ̀ sí ipò ìjẹ́ èèyàn ló jẹ́ kúnlẹ̀ fẹ́ni yẹn. tó bá padà sí ipò ọba padà ẹni tó kúnlẹ̀ fún yẹn náà á dọ̀bálẹ̀ fóun náà padà. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ọba lónìí bẹ́ẹ̀ kódà tá a bá tún kò nílẹ̀ Yorùbá tá a padà délé Haúsá gbogbo tó ń jẹ́ àfa ránkàdédè ni wọ́n ṣe fọ́ba wọn. ló fi já sí pé ọba kò ní jẹ́ ẹni tá a máa rí fín tó bá ti dá ìwọ ọba kan ṣoṣo tó ní gbogbo ayé yẹn mọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bòjì Ọlọ́run lórí ilẹ̀ ló pe àwọn ọba ẹni tó bá ti kàn án lábùkù ọba tó fi wọ́n síbẹ̀ ló ń kàn lábùkù. ẹ ní rí àfa kan láyé ẹ dẹ̀ ní rí ìmáàmù kan láyé kẹ wá rí kó tàpá sófin ọba. Èmi ò gbàgbọ́ pé ó máa ṣẹlẹ̀ èmi ò gbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé kò ní ṣẹlẹ̀. Àwọn kan kéré sí ọba tí wọ́n wà lábẹ́ àṣẹ àtàsíá ọba tó ti pé ìmáàmù tá a bá rí wọn àbí àáfàá tó bá rí wọn yóò fún wọn lọ́wọ́ wọn bí àwọn ìjọba tó ní ọdún tán fẹ́ lò. In tó bá ti lè mú wa tá a lè fún ìjọba lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ mú wa má fún ọba lọ́wọ́ ẹ̀. Agbára tí gọ́fúnà dẹ̀ ní nígbà tó fi wà ń bẹ̀ ni ó dijọ́ tó bàbá kú kábàrà tó bọ́ lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. Bàbá wa ìmáàmù lẹ̀ gbá ò lè bu ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́. À ń lọ Ògbómọ̀ṣọ́ lọ ṣe wáàsí látàbẹ́kúta mo ń lọ Ìlọrin lọ ṣe wáàsí látàbẹ́kúta mo ń lọ Èkó mo ń lọ Kótónú mo ń lọ gbogbo káàkiri gbogbo bí. Báwo la ṣe wá lajúlẹ̀ tí àwọ̀ máa wà láàrin Ẹ̀gbá àti Ògbómọ̀ṣọ́ ẹlòmíì lè lajúlẹ̀ ńgbà tó wọn ní lọ bí kankan tiẹ̀. Mọ́ àwa táwọn pé a lè má jáde lọ gbogbo bí a lè gbẹ́kò tó lẹ̀ sílùú onílùú dira wa. Bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pásítọ̀ Adébóyè lójú ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. A complain kò sì sí tí ò já complain tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀. Ààyè tí Ọlọ́run fi oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ipò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀rẹ̀ nínú ìlú kọ̀ọ̀kan a ní àwọn kan gẹ́gẹ́ bí olórí a sì ní àwọn kan gẹ́gẹ́ bí àwọn baálẹ̀ níletò kọ̀ọ̀kan. Nǹkan kan ló ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí bàbá wa Yasatar tán fẹ́ bá a dá sí ṣùgbọ́n bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ Yasatar kí ni iṣẹ́ ìmáàmù nínú ìlú. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala man la nabiyya ba'da ashraf khalqillah sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Gbogbo àwọn àfáà ni wọ́n lẹ́tọ̀ọ́ kíkí a máa kí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò ipò tí ìmáàmù dì mú òun náà ni man yatawalla bi umuril muslimina fi dinihim wa dunyahum ala wajhi shari'atillah. Ó lẹ́ni tí ó dúró ní ipò ẹni tí ó máa darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí nípa ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rí Ọlọ́run sìn. Òun náà ni àwọn mùsùlùmí ó máa kọ́ṣe láti sin Ọlọ́run ọba wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ṣe fẹ́. Nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ sọ̀rọ̀ nípa ìrun fún wa ó ní sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi tí mò ń kí. So àwọn àtàwọn wa ti rí Ànábì mọ́ àwọn tí wọ́n jogún Ànábì tí wọ́n sọ fún wa pé al ulama warasatul anbiya àwọn àfáà tí wọ́n jogún àwọn Ànábì àwọn lókùn tá a máa rí tí ó máa ṣe déédéé pé à ń rí Ànábì wa Muhammad. Ẹni tí ó wá dúró tí ó máa darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí ó máa kọ́ wọn mọ̀ ọ́n ṣe tí ò ní dà wọ́n nù òun náà ni ìmáàmù. Gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá ọ̀dọ̀ ẹ̀ láti máa kọ́ṣe ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé pàtàkì ń tá a wá ṣe láyé tọ́lọ́run sọ fún wa pé ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò dá èèyàn àtàlejànú fún nǹkan kan lásán o àfi pé ká máa sìn mí tó bá yẹ pé tọ́lọ́run torí ẹ̀dá ni pé ká máa sìn wọn àjá sí pé ipò táwọn ìmáàmù dì mú nínú ayé ipò tó ṣe pàtàkì ni torí àwọn ni wọ́n gà gẹ́gẹ́ bí àrólé àti aṣojú Ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn èèyàn àwọn mùsùlùmí lápapọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rí Ọlọ́run sìn dáadáa. Tí ìmáàmù bá ti jẹ́ onídéédé gbogbo ẹni tó fẹ́ darí ẹ̀ náà jẹ́ déédé tí ìmáàmù bá ti ṣe àṣìṣe gbogbo ẹni tó ń darí ẹ̀ náà wọ́n ti di aláṣìṣe nìyẹn. Ìyẹn ni wípé ẹni tí ò ní dà wá nù tí ò ní dà ọkọ̀ wa nù tí ó kó wa déwájú Ọlọ́run òun lẹni tí wọ́n ń pè ní ìmáàmù. Ìmáàmù ọ̀dà kí ni kan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta Yasatar. Alhamdulillah. mo mọ̀ pé iná àti rí bàbá kí lẹ rí sáwọn ọ̀rọ̀ yìí ní pàtàkì tó tiẹ̀ tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Alhamdulillahi rabbil alamin tí a bá fojú inú wò tí kì í ṣe ojú ti ìbínú tàbí ojú ti ìdàdísọ́kàn bú sẹ́nìkan wọ́n yẹ kí bọ́lọ̀ wọn bá lè kí ọlá bó ṣe gbé nǹkan ẹ̀ka ìlà fẹ́ fi wù gbogbo wọn ni wọ́n ní ààyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìmáàmù ní ààyè tiẹ̀ tó dì mú lọ́tọ̀
ọba ní àyè tiẹ̀ tó dì mú lọ́tọ̀ ṣùgbọ́n táwọn bá ní fi àbòsí sí tábà pélé Yorùbá la bá wà ọba ló ní ìlú ẹ̀ o ọba ló ní ìlú ẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá la bá fẹ́ wà o kódà tá a bá tún kò nílẹ̀ Yorùbá tá a padà délé Haúsá gbogbo ohun tó ń jẹ́ àfa ránkàdédè ni wọ́n ṣe fọ́ba wọn tí a bá ní fi ìfẹ́ inú àti ẹ̀tanú bọnú ẹ̀ àyè táwọn bá dì mú àyè tó lágbára ni torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam zillullahi fil ard ibòjì Ọlọ́run lórí ilẹ̀ ló pe àwọn bá ó ní wọn ò ṣe é kàn lábùkù ẹni tó bá ti kàn án lábùkù ọba tó fi wọ́n síbẹ̀ ló ń kàn lábùkù kódà àwọn gan ni ulul amri Ọlọ́run ní àti Allah òun fẹ́ kẹ́ tẹ̀lé òfin òun Ọlọ́run wà àti rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ láàánú Muhammad wà ulul amri minkum àwọn tí wọ́n jẹ́ aláṣẹ yín ẹ tẹ̀lé wọn tàbá fẹ́ tu lónìí á tu sáwọn àfà ṣùgbọ́n jọ tí àyà yẹn sọ̀kalẹ̀ gbogbo kò sí pé ìmáàmù Abáṣà kò sí pé ìmáàmù Mọ̀dínà kò sí pé ìmáàmù Yẹ́sírẹ́bù kò sí pé ìmáàmù kíní ọba ló wà ní gbogbo àwọn ìlú yẹn níjọ́ yẹn ìmáàmù kan ló jẹ́ níjọ́ tí àṣẹ àtòfin yẹn ń sọ̀kalẹ̀ àti máa jẹ mọ̀fásírù ìlú kan níjọ́ yẹn àti máa jẹ mọ̀fútì ìlú kan níjọ́ yẹn àti máa jẹ ìmáàmù ìlú kan níjọ́ yẹn ó ní déètì àti ọjọ́ tí ìtàn ìmáàmù bẹ̀rẹ̀ nínú ìlú ṣùgbọ́n ọba ẹni tó ti bẹ̀rẹ̀ láti jọ́ tọ́lọ́run ti dá ayé ẹ̀ tí gbogbo kálukú yàn pé ẹ máa darí wa ṣé bí ìdájọ́ ń bẹ fún àwọn tí wọ́n ti kọ́kọ́ lo ayé kó tó di pé ẹ̀sìn dé ẹni tí wọ́n dẹ̀ máa bi léèrè báwo ni wọ́n ṣe darí ìlú wọn náà lọ́ba wọn nínú tí wọ́n dẹ̀ máa bi ọba léèrè wípé báwo ló ṣe ṣe sí òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìlú ẹ̀ tí a bá ní sọ àsọgbanu wọ́n máa bi ọba gan léèrè nípa ọ̀rọ̀ ìmáàmù tó bá jẹ lásìkò tiẹ̀ nítorí pé bí ẹ̀sìn ṣe rí kí ọba yẹn tó débẹ̀ ayé rí wọ́n kíyèsí ẹ̀ ọba tó ní náà ó dẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ṣe rí nígbà tọba yẹn débẹ̀ ayé ò ní gbàgbé ọba tó rán ọba tó ní àwọn èèyàn náà ò ní gbàgbé ẹ̀ kí ni ọba yẹn rí ṣe kí lójúṣe ọba yẹn nígbà tí ó débẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní pàtàkì nítorí pé ọba tí wọ́n sọ pé ọba ó fẹ́ ṣe nípa ọ̀rọ̀ gbogbo àwọn tó wà ní abẹ́ àkóso ẹ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ ìdájọ́ lé wọn lórí ìdájọ́ tó fẹ́ ṣe lé wọn lórí yẹn òun kàn máa rántí pé gbogbo tó wà lábẹ́ òun pátá òun ni wọ́n máa fóun ní ọ̀wọ̀ gbogbo tó wà lábẹ́ òun pátá ni wọ́n máa tẹríba fóun gbogbo tó wà lábẹ́ òun pátá òun ni wọ́n sì máa wá àánú wọ́n máa tẹ́ ọ̀rọ̀ bá fẹ́ dàrú máa lójú tí ìdájọ́ bá ti ṣẹlẹ̀ pé ẹ jẹ́ adájọ́ báyìí ọ̀dọ̀ wọn ni wọ́n máa wá ṣùgbọ́n wọ́n máa rántí ẹnìkan ṣo tó ṣe pé ọlá rẹ̀ borí gbogbo ọlá òun náà ni wọ́n ń pè ní Ọlọ́run ẹni ẹnìkan ṣo lòun ó máa bẹ̀rẹ̀ fún ló fi já sí pé ọba kò ní jẹ́ ẹni tá a máa rí fín tó bá ti dá ìwọ̀ ọba kan ṣoṣo tó ní gbogbo ayé yẹn mọ̀ ọba ò kì í ṣe ẹni tá a gbọ́dọ̀ rí fín tóun bá ti dá ìwọ̀ ẹnìkan ṣo tó ní gbogbo ayé mọ̀ ta ní ìwọ̀ yẹn òun náà lọ́lọ́run àwa kọ́ la máa jọ́jì ọba pé kì í ṣe ẹni Ọlọ́run àwa kọ́ la sọ pé ọba kan kì í ṣe mùsùlùmí àwa kọ́ la sọ pé ọba kan ẹlẹ́sìn kan ni Allahu ya'lam haythu yaj'al risalatahu ó lóun lòun mọ bí tóun máa ń gbé ọ̀rọ̀ òun kà òun lòun mọ ẹni tóun fẹ́ rán níṣẹ́ ìyẹn kì í ṣe pé nìkan ló máa sọ pé ẹni báyìí ní kí n rán níṣẹ́ ohun wá ká sọ pé Ọlọ́run rán lágbájá ṣùgbọ́n Ọlọ́run ló mọ ẹni tó fẹ́ gbà sí lẹ́nu pé mo fẹ́ rán nu wa tọ́lọ́run bá ti wá yan ọba kan tó jẹ́ aláṣẹ fún gbogbo wa pátápátá ká gbà pé ọba gbogbo wa ni ẹ ní rí àáfàá kan láyé ẹ dẹ̀ ní rí ìmáàmù kan láyé kẹ wá rí kó tàpá sófin ọba kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ kódà yìí táwọn èèyàn rò pé àwọn gbọ́ pé ọba kan àáfàá kan tàpá sófin ọba àáfàá kan sọ̀rọ̀ sí ọba ó ta òfin ọba lójú yẹn kò ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ èmi ò gbàgbọ́ pé ó máa ṣẹlẹ̀ èmi ò gbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé kò ní ṣẹlẹ̀ Ọlọ́run bá fi sọ̀rọ̀ fún gbogbo wa pátápátá kó lè bá jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn ṣùgbọ́n wọ́n dájú ẹ̀kọ́ ìran kan ni kálukú náà ló dẹ̀ mọ́ nínú ìdájọ́ ẹ̀sìn wa èyí tó ṣe pé ìran tí wọ́n dájú ẹ̀kọ́ nìkan ló ní ọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àyà eléyìí ó ń jẹ́ ká mọ̀ wípé ká tẹ̀lé Ọlọ́run ká tẹ̀lé òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad bẹ́ẹ̀ náà ni ká tẹ̀lé àwọn aláṣẹ wa àwa la máa lo tàwíl ní ìran bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọ̀dà àwọn àfáà náà ulul amri tá a bá fẹ́ sọ nípa ulul amri gangan àwọn lọ́balọ́ba Ọlọ́run dárúkọ ńbẹ̀ nítorí pé ó sọ fún ànábì wa Muhammad ànábì wa Sulaiman alayhi salatu wa salam pé innal muluk àwọn tí wọ́n ń pè lọ́balọ́ba yẹn idha dakalu qaryatan kódà wọ́n nà ànábì Sulaiman bó ti jẹ́ ànábì Ọlọ́run tó ni ó ń ṣẹ́ẹ̀kì ẹ̀ ń bẹ̀ ni pé àwọn lọ́balọ́ba alayka bil muluk ó dọwọ́ rẹ pẹ̀lú àwọn lọ́balọ́ba o èmi gbogbo ní tí mo gbélé ẹ lọ́wọ́ ó ju ti gbogbo ayé lọ ṣùgbọ́n tó bá fẹ́ ríṣẹ́ yẹn jẹ́ wàá jẹ́ lára àwọn lọ́balọ́ba yẹn bẹ̀ ni wàá ti rí òfin Ọlọ́run ba àti ìmọ́lẹ̀ tí mo gbélé ẹ lọ́wọ́ tàn káàkiri gbogbo ayé wọ́n wá ní innal muluk torí pé àwọn lọ́balọ́ba tí mo ń sọ fún yẹn idha dakalu qaryatan kò síbi tí wọ́n wọ̀ afsadu wọn máa bà bẹ́ẹ̀ jẹ́ ni
kì í ṣe pé wọ́n ń babẹ̀ jẹ́, kò sí tí wọ́n fẹ́ tẹ̀ tí wọn ò lè tẹ̀, kò sí tí wọ́n fẹ́ tìwó tí wọn ò lè tìwó, kò sí nǹkan kan tí wọ́n fẹ́ tì tí wọn ò lè tì. ìzàdákàlù kọ̀rìyàtàn afsad wàjáàlú àìzàtà àlíyàdìlátàn, kò sí nǹkan kan tó tóbi lọ́dọ̀ ọba tí ò lè tẹ̀ mọ́lẹ̀. ayé ló dà báyìí, táwọn bá di ẹni tí kálukú kan máa sọ̀rọ̀ sílẹ̀ ní bó bá ṣe wù wọ́n, ayé lórí bẹ́ẹ̀. rírí bẹ́ẹ̀ ayé yẹn, èyí tó sọ àwọn ọlọ́ba àwọn àfáà tó wá di ẹni tó ṣe yí pé a gbéra wa sípò òjíṣẹ́ là ànábì wa Muhammad tán, a dẹ̀ lè sọ̀kalẹ̀ sípò ànábì wa Muhammad, a lè gùnkè lọ́bẹ̀ sípò láà, a lè gùnkè lọ ipò ànábì Muhammad, nítorí pé ẹni tí wọ́n ń pè lánàá Muhammad yẹn, ẹni tí wọ́n rán tó ti parí iṣẹ́ ẹni. káà má jíṣẹ́ yẹn, iṣẹ́ tọ́lọ̀ ti rán tó ti sọ fún pé al-yawma akmaltu lakum dinakum wa raditu lakumul islama dinan wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Olúwa ní lẹ́ni o lọ́jọ́ yẹn tọ́lọ̀ ń sọ̀rọ̀, akmaltu lakum dinakum, ẹnìkan ò lè mẹ́sìn kankan wá mọ́ o, ẹ̀sìn kankan tí wọ́n bá tún mí nǹkan mi wá tí wọ́n bá pè lórúkọ ẹ̀sìn òfò nìyẹn, kì í ṣẹ̀sìn. torí pé ànábì Ìsá tó jẹ́ Jésù ti mú Christianity tiẹ̀ wá síwájú káná Muhammad tó dé. ànábì Musa ti mú ẹ̀sìn tiẹ̀ wá tá a fi àtàwọ́rá rán àwọn ẹlẹ́sìn Yẹ̀wúdí síwájú káná Muhammad tó dé. ànábì Ibrahim ti wá, ànábì Noah ti wá, Abraham ti wá, Elizabeth, gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn ti wá. àwọn fi àná Muhammad parí gbogbo wọn. wọ́n ní àlìyáwó lẹ́yìn tí wọ́n ti wáyò akmaltu lakum dinakum, ẹni pé kò sọ pé dinaka pẹ́sìn ti ẹnìkan, ẹ̀sìn gbogbo yín ó lò ní plural, gbogbo yín pátápátá tẹ́ ẹ ti mú wáyé mo wá pé ẹ̀sìn yẹn lónìí, mo sílẹ̀ ẹ̀ pẹ́sìn kankan tó ní wá mọ́. wọ́n mọ̀ yẹ tẹ́ gẹ́gẹ́ ìrà ní ìsìlámù dínà, ẹnikẹ́ni tó bá tún wá lọ sin ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam, tá a bá dẹ̀ fẹ́ tójú bọ́ ní tí wọ́n ń pè lẹ́sìn Islam, kìí ṣe ntẹ́lẹ̀mí dáàdì sọ́kàn ẹ̀yẹn ni wọ́n ń wí, ntọ́ ń pè mánàlì Islam òun náà ni pé ẹni tó bá tún ṣe ẹ̀sìn míì tẹ́sìn yẹn ò bá ti túmọ̀ àlàáfíà, ẹnikẹ́ni tó bá tún ṣe ẹ̀sìn míì tí ẹ̀sìn yẹn ò bá ti tafà sí àlàáfíà, tó yẹ pé ẹ̀sìn yẹn ń tafà sí ìdànkanrú, ìbá nǹkan jẹ́, ìfọ́n tí wọ́n ti tò, ìdán tí wọ́n ti tòrú, tẹ́sìn yẹn bá ti ń lọ tafà síbẹ̀, falan yuqbala minhu, ẹ̀wọ̀n lọ́hùn ọba tó mọ̀ lọ sọ dáadáa, Allahu akbar. ó ní kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè sìn mí dáadáa tó, tẹ́sìn ẹ̀yẹn ò bá ti tafà lọ bí àlàáfíà, la yuqbala minhu, èmi Ọlọ́run ní ìyẹ̀wò lọ́wọ́ ẹ̀. wa huwa ẹnìyẹn nìkan, ìwọ Ọlọ́run kò ní fi ìyà ẹlòmíì jẹ tẹlòmíì, wa huwa wálé ẹnìyẹn nìkan o, fil akhirati minal khasirin, tó bá ti di ọjọ́ gbédal kìyàmọ̀, lọ́jọ́ gbédal kìyàmọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run, minal khasirina, ẹ̀yin ó máa lérò pé ẹnìyẹn máa wà nínú ẹni tí máa wẹ́kọ̀mù tí máa kíkà bọ̀, ṣùgbọ́n nínú ẹni òfò ni máa gbé dìde sí. ìyẹn ni wípé àwọn ọba àyè tó tóbi lọ́lọ́run fi wọ́n sí, ọba tó dẹ̀ ni wọ́n tó fi wọ́n síbẹ̀ yẹn ó yé kó tó ṣe wọ́n bẹ́ẹ̀, wọ́n ní àyè lọ́dọ̀ Ọlọ́run, kí ẹ̀kan má sọ pé ọba ò láyè lọ́dọ̀ Ọlọ́run rárá, àyè tó dẹ̀ tóbi ni wọ́n ní lọ́dọ̀ Ọlọ́run. Imam ó ní àyè lọ́dọ̀ Ọlọ́run, àyè tó ga níbi ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́run fi ìmáàmù sí. tí a bá ní tanra wa jẹ, Nàìjíríà láwàáyé, àwọn kan kéré sí ọba tí wọ́n wà lábẹ́ àṣẹ àtàsíyà ọba, tó ti pé ìmáàmù tá a bá rí wọn àbí àáfàá tó bá rí wọn yóò fún wọn lọ́wọ́ wọn, bí àwọn ìjọba tó ní ọdún tán fẹ́ lò. in tó bá ti lè mú wa tá a lè fún ìjọba lọ́wọ́ ẹ̀, kí ló fẹ́ mú wa má fún ọba lọ́wọ́ ẹ̀? ṣáà lè sọ pé gọ́fúnà wa kì í ṣe mùsùlùmí ká má fún lọ́wọ́ ẹ̀, kí ẹ̀ má jẹyàn ẹ̀ níṣu. agbára tí gọ́fúnà dẹ̀ ní nígbà tó fi wà ń bẹ̀ ni, tó bá ti sọ̀kalẹ̀ tó ti di tàná, agbára yẹn ti kú, ó dijọ́ tọ́ba bá kú kágbára tó bọ́ lọ́wọ́ ẹ̀. Allahu akbar. tó ọba ní ààyè tó pọ̀ tí gbogbo wa gbọ́dọ̀ fi làákàyè tí òun fi ní máa sọ̀kò ọ̀rọ̀ tí ò dá sí àwọn mùsùlùmí, pé ẹ̀rí pé gbogbo kíní wọ̀nyí àwọn ẹlẹ́sìn kejì náà ní ọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n wọ́n dákẹ́, wọ́n dàbí ìgbà tí wọ́n fẹ́ máa wò pé ẹ jẹ́ káwọn mùsùlùmí ká máa wọ́n ṣe fẹ́ ṣera wọn. gbogbo kálukú ló dẹ̀ mọ̀ pé ń tó tóbi làwọn mùsùlùmí gbé dání, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà wa tọ́lọ̀ ń gbọ́n, tí wọ́n ní làákàyè, tí wọ́n ní mímọ̀, wọn kì í sábà tètè sọ̀rọ̀ sírú nǹkan báyìí. kí ló fà á ni wípé wọ́n máa wò pé ntànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa ni wípé min husni islamil mar'i tarkuhu ma la ya'ni, nínú tá fi mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́ tànà Muhammad ló ń ṣe tẹ́sìn ó fi máa tọ́ka àlàáfíà lójú àwọn èèyàn tí è ṣe mùsùlùmí gan,
òun náà ni kó o fi n tí ò kàn ẹ́ lọ́wọ́ kàn ẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó bá ti wá kàn ẹ́ àfi kó o dá sí. wa bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pásítọ̀ Adébóyè lójú ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ a complain kò sì sí tí ò já complain tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti adé Ògbómọ̀ṣọ́ lórí fún pásítọ̀ Enoch Adéjàre Adébóyè àbínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jó lórí ẹ̀sìn yín àwọn ọmọlẹ́yìn tèmi wá ń rí mi fín èmi ni general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ kábíyèsí. èmi sọ̀rọ̀ social media lẹ́yìn ká ṣe wá sí kí wọ́n gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n aláǹfààní láti jáde sí ti ọ̀rọ̀ bàbá ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ torí pé kò sí bọ̀dá ìmáàmù wẹ́nkẹ́ni tó bá ti jẹ ìmáàmù ti di bàbá kódà kó jẹ́ pé ó kéré sí ẹ lọ́jọ́ orí kódà kó kéré sí ẹ lọ́lá kódà kó kéré sí ẹ nípò tó bá ti di ìmáàmù ó ti di bàbá ìmáàmù torí pé nínú oyè méjì tọ́ba àlekè ọlá tó ṣàlẹ́ṣà yàtọ̀ sí gbogbo oyè tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé àgbọ̀ rí òun náà ni khalifa àti ìmáàmù ó dẹ̀ sọ binasi sọ̀rí fil Qur'an nínú àwọn àyà tí ó tó yanrantí tó clear nínú al-Qur'an fún wa ìníjà ìlú kalinasi imaman bí tó ti sọ̀rọ̀ ìmáàmù nìyẹn ìníjà ìlú fil ardi khalifatan táà náà bá kíyèsí ẹ̀ tó bá jẹ́ àfáàní wa a rí pé ìníjà ìlú fil ardi khalifatan mo fi ọba ni wọ́n máa lo àlífà fún ọba mo gbé ọba kalẹ̀ sórí ilẹ̀ gbogbo ilẹ̀ àti gbogbo tó wà nínú ẹ̀ ẹ̀rí pé àwọn Yorùbá mọ ọ̀rọ̀ sọ gan wọ́n ní ọba ba lé ilé ọba ba lé oko ó ba lórí ohun gbogbo torí pé njọ́ tọ́lọ̀ ń fẹ́ sọ̀rọ̀ yẹn ìníjà ìlú ń filẹ̀ árídì khalifatan ló sọ kò sọ pé fún èèyàn nìkan kódà ń tó fojú rí ọba ba lé ìgbà tí ọba di ayé ọba àwọn tí ayé ìsìn ní agbára ọba ń fúyẹ́ níjọ́ táwọn ọba gan tí wọ́n ń tiẹ́ pé tàbá rí mọ́kọ́ tó pẹ́ ni tí ó tẹ̀rí sí ó gbọ́dọ̀ rú dáadáa tí wọ́n ń jẹ ọba tí àwọn tọ́lọ̀ ń kó àṣẹ agbára lé lọ́wọ́ gan tí wọ́n bá ń bá èèyàn jà wọ́n lọ bá ọba páwọn là ń bá lágbájá jà tí ọba bá sọ fún wọn pé ó dá mo ní kẹ́ gbẹ́sẹ̀ kú mẹ́wọ́n gbé kú ṣùgbọ́n àwa tòní gan ò rí kọ̀rọ̀ àárí gbangba débi pàtàkì tó kọ̀rọ̀ ṣùgbọ́n imam ibi tọ́lọ̀ ti ń sọ àṣẹ ti imam ó ní ìní ìjà ìlú kalẹ̀ náà sí imaman mo fi ẹ́ ṣaṣáájú fún àwọn èèyàn Ọlọ́run bá nàbí wa Ibrahim sọ bẹ́ẹ̀ kìí ṣe pé fún gbogbo tó wà lórí ilẹ̀ àwọn èèyàn àtẹnako àti igi àtẹyẹ ọba lólórí gbogbo wọn èèyàn gbọ́dọ̀ gégi nínú ìlú kó má láṣẹ ọba ń bẹ̀ a gbọ́dọ̀ bu omi odò ìlú kó má láṣẹ ọba ń bẹ̀ a gbọ́dọ̀ wọ ilẹ̀ ìlú kan ká máa wá la fẹ́ pin afẹ́ ṣe kinní kan bẹ̀ kó má láṣẹ ọba ń bẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjẹ́ èèyàn nítorí dẹ̀ ń pèlè èèyàn yẹn òun lẹni tí ó ṣe tọ́lọ́run fẹ́ ká máa ṣe Ọlọ́run ò pé ẹni tí ò dáhùn mọ̀ léèyàn èèyàn lẹni tó fẹ́ máa ṣe tọ́lọ́run ní ká máa ṣe Ọlọ́run wá ní ìmáàmù ẹ̀yin la ṣáájú gbogbo wọn nítorí wá ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ bí ọjọ́ mélòó mẹ́ta kan sẹ́yìn tí bàbá ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá kí bàbá wa ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá tí bàbá ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá tí wọ́n fi ìdùnnú tí wọ́n ní sí gbogbo ọlọ́mọ kéwú tí wọ́n ní sí gbogbo ẹni tí ó jẹ́ ogún wọn ní kéwú gẹ́gẹ́ bí àgbà tó jogún àwọn tàná wípé ẹnikẹ́ni tó bá ti jẹ́ oníkéwú àwa là á máa dáàbò bò kúrò níbi gbogbo nǹkan burúkú tó bá fẹ́ talé tí bàbá ìmáàmù wa fi ìfẹ́ tí wọ́n fi wẹ́kọ̀mù bàbá wa ìmáàmù ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọmọ wọn kódà bí wọ́n bá ṣe wà ní sáfù kan náà tó ẹnìkan ṣáájú àgbà ẹnìkan kódà pé ó ti wà ń bẹ̀ ṣáájú ẹni kìí ṣe pa sọ wípé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wà lábẹ́ ilẹ̀ Ẹ̀gbá rárá kálukú wọn ní ààyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni a sì sọ pé ilẹ̀ Ẹ̀gbá náà wà lábẹ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n ń pín ilẹ̀ Yorùbá ni wọ́n mọ ibi tí kálukú tó ti jura wọn lọ ṣùgbọ́n ìmáàmù àgbà ilẹ̀ Ẹ̀gbá ìmáàmù ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù ni ṣùgbọ́n lọ́jọ́ orí àti ní ti títẹ̀lé ní ara rí àti lọ́mọ kí ó sí àfà àríkí bàbá ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá jẹ́ àgbà sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa ìmáàmù tí àwa ń bẹ̀ lónìí wọ́n ti wá dọ́dọ̀ wọn táwọn wá ń kí wọn tó ń wá ń fi ìdùnnú yẹn fi sọ̀rọ̀ láti máa wá fi sọ̀rọ̀ pẹ̀lú àwọn bàbá wa ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá ò lè bu ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó dà tá a bá wá gbà yí pé wọ́n bú wọn ni à ń sọ aláàlísàn ilẹ̀ mọ̀dír lórí ahọ́n àfáàwọ̀ àgbà
ẹni tọ́lọ́ ń lò láti tún gbogbo ayé ṣe àbí ìbálòmọ́lá yìí náà rúkú náà sọ́fá. àbí ìbálòmọ́lá yìí náà rúkú náà sọ́fá. mùdí. ìhàlì máa rí káàzìnà sàlẹ̀wòlá. àǹtàlì ìmáàmù tẹkùlù lànà. ìtàwíyà tí dìní dábà. àbí ìbálòmọ́láyìn àfáwà àgbà tọ́lọ́ ń lò fún gbogbo ayé láti tún gbogbo ayé ṣe ẹ rí i pé tí nǹkan bá fẹ́ dàrú àfáwà ọlọ́run máa ń lò wọn láti yanjú ẹ̀ wọn pẹ̀lú àfáà tó ń da ayé rú tí nǹkan bá pè wọ́n ní ọ̀dà ayé rú ẹ kíyèsí onítọ̀hún òun gangan lòbìlẹ̀ jẹ́ kò dẹ̀ ní jẹ́ okọ̀ rí lọ́dọ̀ ẹni tó jẹ́ ẹni burúkú tẹ́ bá wo Fáráò bí Mósè ṣe jẹ́ ẹni rí lọ́dọ̀ gbogbo ayé tó okọ̀ burúkú ló ń jẹ́ lọ́dọ̀ Fáráò. bẹ́ẹ̀ni. tí ẹnìkan bá sọ pé bàbá Mùdírù tó fi ahọ́n mi pè wọ́n àáfẹ́ ẹnìyàn sípò Fáráò tó kò ní lajú rí n tó dá n tí ò dá tó àlẹ́mì tí ẹnìkan ló ń rí tó kò á sábúrú kí gbogbo ayé pè wọ́n léèyàn rí ṣùgbọ́n tí ó jẹ́ mọ̀ fún wa ni pé ká rí ẹni tó jẹ́ èèyàn rí kóun náà máa pè wọ́n léèyàn burúkú tó àti ìrẹ́ ni eré tó pè wọ́n léèyàn burúkú ó dẹ̀ dá lójú pà ní rẹ́ ni eré kó pè wọ́n báwọn tó àwọn ni wọ́n jẹ́ alátúnṣe tí wọ́n pe gbogbo àwọn tá a jẹ́ wọn pé ẹ jẹ́ lọ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn kíá kò sí ọmọ mọ́ríkàsì kan tó gbọdọ̀ fi ẹnu kan èyíkéyìí nínú ọba ká ṣe wáàsí fún wọn ni gẹ́gẹ́ bí àwọn tá a jogún lọ́dọ̀ wọn ṣe máa ṣe wáàsí fún wọn nígbà tí Sheikh Adam Abdullahi Al-Alori tó jẹ́ àfáà gbogbo wa wà láyé àwọn ọba alẹ̀ Yorùbá tí wọ́n jọ lo ìgbà Sheikh Adam polówó ẹ̀sìn lára wọn gẹ́gẹ́ bí ọba àlú Ẹdẹ ọba wa nílùú Ìlọrin ọba wa nílùú Èkó ọba wa lábẹ́kúta yìí ọba wa nìbàdàn ọba wa lọ́yọ̀ọ́ tí ìtàn sọ bí Sheikh Adam ṣe dá wà lára kálukú wọn lọ́tọ̀ọ̀tọ̀ kódà wọ ilẹ̀ Kòbẹ́ nílẹ̀ Kòtónú ní Sakété àwọn ọba tó jẹ́ ń bẹ̀ Mọ̀lánà Sheikh Adam ṣe dá wà lára wọn ni wọ́n fún wọn lọ́wọ́ wọn wọ́n pè wọ́n lọ́ba ṣùgbọ́n wọ́n bá wọn sọ̀rọ̀ Ọlọ́run èyí tí wọ́n rí mú nínú wọn sínú ojú ọ̀nà tọlọ́run àwọn yẹn fi ọmọ wọn sójú ọ̀nà tọlọ́run táwọn ọmọ wọn ti di àfáà lónìí bẹ́ẹ̀ ni bàbá Mùdírù náà ṣe wá ní gbogbo wa náà pátá ẹnikẹ́ni nínú wa ò gbọ́dọ̀ fi ẹnu kan èyíkéyìí nínú ọba ẹ̀ẹ́dẹ̀ ní rí bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ẹ̀gbá káwọn náà fi ẹnu kan ọba kankan kò ṣẹlẹ̀ rí nínú ìtàn wọn kí wọ́n tó di ìmáàmù kò dẹ̀ ṣẹlẹ̀ nínú ìtàn wọn náà gbà tí wọ́n di ìmáàmù ó dẹ̀ dá lójú pé wọ́n ní sọ ìsọkúsọ wọ́n tó wá abáwá gbọ́ ọ̀rọ̀ yẹn yé síbòmíì à ń tọrọ àforíjì lẹ́nu gbogbo àwa ọmọ ilẹ̀ Ẹ̀gbá gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ kan nínú gbòógì nínú ilẹ̀ Ẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ ń pè mí pé ṣe bí Ẹ̀gbá lẹwà yá sàtàr ẹ̀yin náà là ń rí nísìnyí à ń lọ Ògbómọ̀ṣọ́ lọ ṣe wáàsí látàbẹ́kúta mo ń lọ Ìlọrin lọ ṣe wáàsí látàbẹ́kúta mo ń lọ Èkó mo ń lọ Kótónú mo ń lọ gbogbo káàkiri gbogbo bí kìí ṣàbẹ́kúta nìkan láti fẹ́ jíṣẹ́ Ọlọ́run báwo la ṣe wá lajúlẹ̀ tí àwọ̀ máa wà láàrin Ẹ̀gbá àti Ògbómọ̀ṣọ́ ẹlòmíì lè lajúlẹ̀ nígbà tó wọ́n ní lọ bí kankan tiẹ̀ ṣùgbọ́n àwa táwọn pé a lè má jáde lọ gbogbo bí a lè gbẹ́kòtò lẹ̀ sílùú onílùú dira wa a dẹ̀ lè lé omi gbóná lẹ̀ sílẹ̀ dira wa gẹ́gẹ́ bíi pé ìlú Ẹ̀gbá ìlú tó máa ń gba gbogbo nǹkan ni kìí ṣe ìlú tó máa ń ta gbogbo nǹkan dànù. Inshallah. òun náà lẹ ti gbọ́ látẹnu bàbá wa Ìyá Sàtàr nípa ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin onílàákàyè àti ọ̀jọ̀gbọ́n náà sì ti bá wa rí bàbá bọ́lá fẹ́ gúnlẹ̀ gbogbo ẹ̀ sí báyìí. Alhamdulillahi Rabbil Alamin òun ni wípé bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ Olúwa bá wa ṣàlékún ẹ̀mí gígùn àlàáfíà ara wọn bá wa ṣe dáadáa fún wọn má da ìjọba náà rú mọ́ wọn lọ́wọ́ kò sẹ́ni tí ẹnu ẹ̀ gbà láti sọ pé òun fẹ́ dá ọba kúnlẹ̀ ẹ̀yà kúnlẹ̀ àfẹ́ báyìí sọ̀rọ̀ ẹ̀yà kúnlẹ̀ wàá sọ nǹkan báyìí ohun ẹnu ẹnikẹ́ni ò gbà tó bá wọn ọba ni kó kúnlẹ̀ fẹ́ni tó bá wọn. kò wá sẹ́nìkan tá a rí tó bá kúnlẹ̀ fún tó yẹ pé ẹnìyẹn ló sọ pé kúnlẹ̀ fún mi òun ló mọ tó gbé òun tóun fi kúnlẹ̀ ẹnìyẹn sọ̀kalẹ̀ kó nípò ọba nígbà yẹn ó sọ̀kalẹ̀ sí ipò ìjẹ́ èèyàn ló jẹ́ kúnlẹ̀ fẹ́ni yẹn tó bá ti padà sí ipò ọba ẹni tẹ́nìyẹn kúnlẹ̀ fún gan máa dọ̀bálẹ̀ fún ni. ẹ̀kọ́ ni bàbá yẹn ní tó fi ṣe bẹ́ẹ̀ tòká wá ṣe máa gbé pé ó kúnlẹ̀ fún ẹnìkan èmi ò ní lárúkọ ẹnìkan kò kúnlẹ̀ fẹ́nìkan náà ó sọra ẹ̀ kalẹ̀ ibi tó mọ̀ pé ó ga lọ́dọ̀ òun ibi tó bá ga lọ́dọ̀ èèyàn yẹn ń sọra ẹ̀ kalẹ̀ ńbẹ̀ ni ibi tó ga lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ ló ti kúnlẹ̀ òun tó bá padà sí ipò ọba padà ẹni tó kúnlẹ̀ fún yẹn náà á dọ̀bálẹ̀ fóun náà padà tó á bẹ bàbá wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wípé kán fi ojú àánú wo ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé bàbá Mudirul Markaz wọn ò ní pródọ̀tì kan èyí tó máa da nǹkan rú èyíkéyìí inú pródọ̀tì wọn tó máa tó nǹkan ṣe ni gẹ́gẹ́ báwọn náà dẹ̀ ṣe mọ̀tẹ́ bá ka ìtàn
bàbá wa Sheikh Adam àti gbogbo tó jáde lára wọn ẹ rí i pé atúnlùṣe lọ́lọ́run ṣe gbogbo wa kò sẹ́nìkan nù wa tọ́lọ́run lò lẹ́ni tí ó máa bàlújẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa Ìmáàmù Ẹ̀gbá abiyamọdẹ̀ ni wọ́n tí wọ́n bá ń wòyàn lọ́ọ̀kan ó lè má dàmọ̀ abiyamọ tó ṣe wípé wọ́n jẹ́ kí àyè gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó kéwú lásìkò ìgbà tí wọ́n débi ìjọba ìmáàmù tiwọn wọ́n fàyè gba ọ̀pọ̀lọpọ̀ aláàfáà kí báwo lẹ ṣe fẹ́ rí dáwà yín lò báwo lẹ ṣe fẹ́ rí kéwú yín lò wọ́n dẹ̀ pè wá sákèésí pé kíkálukú náà tún wá iṣẹ́ ìmíì tẹ́ni tó bá ti di pé ṣe kéwú òun kò tó pè ní odidi iṣẹ́ àwọn náà bọ́ ṣe wà yẹn bàbá ìmáàmù wọ́n tún ní fáàmù tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n fi dáko sí tí wọ́n fi gbé nǹkan rẹpẹtẹ bí wọ́n ṣe dàgbà tó wọ́n tún jí lọ fáàmù wọ́n lọ yanjú àwọn kankan láti má lè jẹ ìjẹkújẹ wọ́n á dẹ̀ máa sọ ní gbòógì fún gbogbo ọlọ́mọ kí ó pé àwọn fẹ́ kẹ́nikẹ́ni jẹ ìjẹkújẹ o tòótọ́ bá wá rí pé àwa gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ tí àdẹ̀ gbọ́ kẹ́niyẹn sọ nǹkan tí ò darí kò yẹ ká ka ẹ̀kan tá a gbọ́ tí ó rí bákan létí wa yẹn sí tí kì bá yẹ pa bá ní nǹkan mìíràn pẹ̀lú ẹni yẹn ẹni tó ti ń sọ̀sọ́kúsọ gbogbo ìgbà tá a bá jọba ìjà kò sáburú mẹ́ o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wọn rọ minkumul munkar falyughayyirhu ma biyadihi fa in lam yastati' fa bilisanihi àmì ìlànà àyìn lẹ́mìí ẹ̀sítẹ́tì ìfàbíkọ̀ níbi ìfàsáàlì káàdì àfún ìmán ó ní tẹ́ bá rí ẹnikẹ́ni nínú tó bá rí nǹkan tí ó lè ba nǹkan jẹ́ ó ní kó fọwọ́ ẹ̀ yí padà ó ní tí ò bá ní kápá àti fọwọ́ yí padà ìrìn ká fọwọ́ yí ká bẹ́ni yẹn wí tó yẹ pé ní táà lè bá wí ní onífàbẹ̀lì sáàni ká fi ahọ́n yí padà pé akáhùn la kíní ẹ̀bá tó ṣe báyìí táà bá tún wá ní kápá àti sọ̀rọ̀ fún tọ̀hún yẹn onífàbíkọ̀ níbi oníká dákẹ́ bàbá wa kì í sì ṣe ẹni tí kì í gbàmọ̀ràn torí pé ilẹ̀ Ẹ̀gbá ilẹ̀ tí ò gba kí nǹkan máa bàjẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ lérí kí wọ́n náà ń da ọ̀rọ̀ ẹ̀sìn rú ẹ̀sìn Islam àti ẹ̀sìn kan jà wọ́n sọ pé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ Abẹ́òkúta náà ti bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ l'Abẹ́òkúta rí kò dẹ̀ níbẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ẹ̀ẹ́dẹ̀ nígbà kan láwọn àfáà kan bára wọn jà wọ́n ajá Abẹ́òkúta kódà tí wọ́n ti fẹ́ gbé àwọn aṣáájú wa ní Ẹ̀gbá ẹsẹ̀kẹsẹ̀ làwọn máa pa náà Ẹ̀gbá àwọn ò fẹ́rẹ̀ lọ́dọ̀ táwọn tó bẹ́ẹ̀ náà ni bàbá ìmáàmù ṣe jẹ́ bàbá wa tí wọ́n wá jẹ́ olóríire àgbà bàbá Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdallah Al-Alori lákòótán mo fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́run rán wọn iṣẹ́ ká so gbogbo nǹkan pọ̀ ni gẹ́gẹ́ bí òṣèlú àná Muhammad sọ pé al-ittihadu quwwa ìfọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ quwwatun agbára ni ká wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn wọ́n ní yẹn dọ́àfùn wọ́n ní yẹn ní ọ̀lẹ tí ò ní jẹ́ kí èèyàn láṣeyọrí lórí dáwà tó bá ń ṣe lọ́mọ ṣàbà ṣàlékún ẹ̀mí gígùn fún wọn gọ́fúnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún His Excellency ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọn láwọn náà ti ṣe àtúnṣe púpọ̀ lórí ọ̀rọ̀ yìí láti jẹta wọn ò dáadáa wa pé àwọn mùsùlùmí ni wọ́n ń ṣe nǹkan kan torí pé àwọn náà gbà pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ gbogbo wọn ni gbogbo wọn jẹ́ Olúwa má ṣàbà ṣe dáadáa fún wọn bá a ṣàlékún ẹ̀mí àti wọn tí wọ́n ń tukọ̀ wa ní Ògùn State àti Commissioner of Police ní Ọ̀yọ́ State Olúwa má ṣàbà ṣe dáadáa fáwọn náà Commissioner of Police wa ní Ògùn State náà Olúwa má ṣàbà ṣe dáadáa fáwọn náà gbogbo ọmọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹ jọ̀ọ́ ìmọ̀ràn mi fún wa ni pé ẹ jẹ́ ká mọ bí a ṣe yanjú aáwọ̀ yẹn bí àwọn Ọlọ́run ṣe ń bá wa yanjú ẹ̀ lọ ẹ má jẹ́ ká tún rí ní tí a tún fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ bàbá ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ti dá ọba mọ̀ pé aláṣẹ àwọn ni bàbá ọba náà dẹ̀ ti fa ìmáàmù mọ́ra pé ọmọ àwọn ni ẹ má jẹ́ kí nǹkan kan tún lọ lórí ẹ̀mọ́ kọjá wípé ká máa ṣe àtúnṣe gbogbo ilẹ̀ Ẹ̀gbá ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ó bàjẹ́ mọ́kàsù wa ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo mùsùlùmí lágbàáyé ọlọ́mọtọ̀ wà bọ̀mí mufti wa gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ yìí Fadilatu Sheikh Abdulrasaq ọlọ́mọ ṣàbà ṣe dáadáa fáwọn náà àti gbogbo àwọn tí bàbá Mùdírù gbé dìde pé ó yá ẹ bẹ̀rẹ̀ àtúnṣe lórí ẹ̀ láti ìjẹta yẹn lọ́mọ ṣe àrùn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil ta'ala ṣéèkèlè lórí ridọ́lá ilẹ̀ gbàfóore máa lè gófòrá ní ìdáwọ́mà máa mú tọ́rẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Ìyá Sàtàrò oníwàásí àgbáyé lẹ ti ń gbọ́ látàárọ̀ àwọn kan tún béèrè nọ́mbà yín. Alhamdulillah nọ́mbà wa náà ni 08035722353 tàbí 08033 ìyẹn ni 3 mẹ́ta 333 11000. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbẹ̀yìn
ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter ti rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula Bitter ti ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.